tó mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá pé ẹ kú déédé àsìkò yìí, ẹ kú kó lè dàtà àjọ ń bá káàkiri. Mo kí yín pé a kú àbọ̀ sínú oṣù tuntun, oṣù April, oṣù kẹrin ọdún 2023. Ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ oṣù ọ̀ ni ó làjá láṣẹ ìdùnnú rẹ̀. Mo kí àwọn ọmọ ìyá wa ní ẹlẹ́sìn mùsùlùmí pé ẹ kú òǹgbẹ. Àwọn kírísítẹ̀nì náà tá à ń gba lẹ́ǹtì lọ́wọ́, mo kí gbogbo yín pé ẹ kú iṣẹ́ ládá, Olódùmarè á wà pẹ̀lú wa, àní sí lásán. Tó lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa la tún balẹ̀ sí lọ́jọ́ ti tèmi. Àkọ́tún ètò ẹ jẹ́ ká sọ tiwa la wà pẹ̀lú ẹ̀. Mo máa ń sọ fún yín gbogbo ìgbà pé àwọn kan náà wà níbì kan tí wọ́n ń sọ tiwọn lọ́wọ́lọ́wọ́, ṣùgbọ́n níbi tá a wà yìí ẹ jẹ́ káwa náà máa sọ tiwa ká lè bá a mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́yìn ìkùlé wa àti nínú ilé wa, tí èyí tẹ́ ń bẹ lóde tí ẹ mọ̀. Lètò ẹ jẹ́ ká sọ tiwa dálé lórí. Ẹ jẹ́ ká sọ tiwa lọ́jọ́ tèmi. Àlejò wa wà nínú yẹ̀wù wa báyìí. Afeez Authentic Abiola. Tó tí ó bá tó àsìkò á fojú àlejò wa hàn. Ṣùgbọ́n kí ni a fẹ́ sọ ní ọjọ́ ti tèmi? Mo ti ń sọ tipẹ́tipẹ́ lórí pé a sọ̀rọ̀ nípa ẹgbẹ́ MAN, ẹgbẹ́ tí ó ń ṣe àgbékalẹ̀ àti ìpolongo fún àwọn òṣèré tó jẹ́ ti Yorùbá àtàwọn èdè míì. Kí ni nǹkan tí à ń pè ní ẹgbẹ́ MAN? Ẹgbẹ́ Music Advertisement Association of Nigeria. Ẹgbẹ́ yìí wà ní ìpele, àwọn kan wà ní zonal level, tí a bá ń fi wé ká sọ pé àwọn tó wà ní grassroots, ká sọ pé àwọn tó súnmọ́ àwọn aráàlú, àwọn tó wà ní ìpele ní agbègbè ìdàgbàsókè wa. Bẹ́ẹ̀ làwọn kan náà wà tó jẹ́ pé nínú ẹgbẹ́ yìí wọ́n wà ní constituency, àwọn aṣojú tí wọ́n yàn láti àwọn ìpele tí wọ́n súnmọ́ wa. Tá bá kúrò lórí constituency yìí, àwọn ìpele míì náà tún wà ní state. Wọ́n pè àwọn yẹn ní state level ká tó wá dórí pé a máa dórí national. Kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀? Kí ni nǹkan tá a fẹ́ fàyọ lórí ẹgbẹ́ MAN? Kí n tó yànnàná ọ̀rọ̀ díẹ̀ náà la máa lè sọ lénìí lórí ọ̀rọ̀ ẹgbẹ́ MAN. Orúkọ mi ni Asiwaju Olalekan Akanji Ademeto, tí gbogbo èèyàn mọ̀ sí Òjìrèbí. Màmá kíra mi pé èmi ni Olalekan Akanji ikọ̀ Ademeto, ọmọ bàbá níjẹ̀rú Ògbómọ̀ṣọ́. Ẹ jẹ́ ká lọ sílé agbára náà kí a gbọ́ orin díẹ̀ ká tó wá sọ nípa ẹgbẹ́ MAN. Gbàdúrà mi Ọlọ́run mi, gbàdúrà mi Ọlọ́run mi, wá fi mi lọ́kàn balẹ̀, Ọlọ́run ọ̀run wá gbé mi ga. Gbàdúrà mi Ọlọ́run mi, gbàdúrà mi Ọlọ́run mi, wá fi mi lọ́kàn balẹ̀, Ọlọ́run ọ̀run wá gbé mi ga. Gbàdúrà mi Ọlọ́run mi, wá fi mi lọ́kàn balẹ̀, Ọlọ́run ọ̀run wá gbé mi ga ó yá. Gbàdúrà mi Ọlọ́run mi, gbàdúrà mi Ọlọ́run mi, wá fi mi lọ́kàn balẹ̀, Ọlọ́run ọ̀run wá gbé mi ga. Ìwọ lọ́ba tó láyé, ìwọ lọ́ba tó. Tó gbogbo wa là ń gbàdúrà gbéga látọ̀dọ̀ Olódùmarè, Ọlọ́run ọba tó ṣẹ̀dá ayé, tó ṣẹ̀dá àwa tí à ń gbé nínú ẹ̀. Mo sọ fún yín pé ṣáájú kálejò wa tó wọlé, à ń sọ̀rọ̀ nípa ẹgbẹ́ MAN. Kí ni nǹkan tá a fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ nípa ẹgbẹ́ MAN? Ẹgbẹ́ MAN kì í ṣe ẹgbẹ́ kan tí a kàn lè sọ nípa ẹ̀ láì fi àdá
láì tí ẹ̀ gbóṣùbà fún un. Torí tí a bá ń sọ nípa ẹgbẹ́ man, ó jẹ́ ẹgbẹ́ kan tí ó gbòòrò, tí ó kẹnú, tó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun àdìsínú. A lè sọ nípa pé ẹgbẹ́ man orílẹ̀-èdè kan ni. Ṣùgbọ́n kí ni a fẹ́ kọ́kọ́ sọ nípa ẹ̀ ni pé ọ̀rọ̀ pọ̀ lọ nípa ẹgbẹ́ man ọdún 1988 ni wọ́n dá ẹgbẹ́ man sílẹ̀. Àkójọpọ̀ ẹgbẹ́ man kò sí lẹ́yìn àwọn àgbààgbà tí wọ́n di ẹ̀ka ẹgbẹ́ ọ̀hún láti gbà ọ́ títí dọjú èmi. Kò sí tí wọ́n wá, kò sí tí wọ́n rò tí wọ́n fi dá ẹgbẹ́ ọ̀hún sílẹ̀ ju pé àǹfààní àwọn táwọn dẹ́gbẹ́ lẹ̀, àǹfààní àwọn tí wọ́n jẹ́ òṣèré àti àǹfààní ìran Odùduwà. Torí gbogbo ibi tá a bá ti ń sọ èdè Yorùbá yìí tá à ń jọ sọ yìí, àṣà Yorùbá là ń gbé lárugẹ. Kò sí erédìí ọ̀hún tí wọ́n fi dá ẹgbẹ́ man ju pé kí òde amúlùúdùn kó lè jẹ́ ìtẹ́wọ́gbà káàkiri àgbáńlá ayé látàrí ẹgbẹ́ man. Nígbà tí wọ́n dá ẹgbẹ́ man sílẹ̀, àwọn tó dálẹ̀ wọ́n dá sílẹ̀ nípa pé ká fi ọkàn ti tara láti ṣe, kí ẹ̀kẹ́ tiwa kó lè dùn, kí inú ilé wa dùn, kí òde dùn, kájọ polongo àṣà, kájọ polongo èdè, kájẹ́ ká mọ̀ pé pàtàkì ni amúlùúdùn jẹ́ láwùjọ Yorùbá. Torí Yorùbá sọ pé bóde ò bá dùn bí ìgbẹ́ nílùú rí. Ẹgbẹ́ man là sọ nípa ẹ̀ lọ́wọ́. Ọmọ ṣe rò bí sí mi rò, mo gbàgbé àdúrà jìnnà, Ọlọ́run ọ̀run jí gbé mi ga. Gbàdúrà mi Ọlọ́run mi, gbàdúrà mi Ọlọ́run mi, wọ́n fi mí lọ́kàn balẹ̀ o, Ọlọ́run ọ̀run wá gbé mi ga. Ọ̀yá Ọlọ́run ọ̀run wá gbé mi ga o, Ọlọ́run ọ̀run wá gbé mi ga. Tó gbogbo àdúrà wa ni pé kí Ọlọ́run ọ̀run kó gbé gbogbo wa ga, kó gbé wa ga tayọ sí ọwọ́ wa. Mo sọ fún yín pé ẹgbẹ́ man là ń sọ̀rọ̀ nípa ẹ̀ lọ́wọ́ níwọ̀nba àsìkò péréte lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa. Ẹ jẹ́ ká sọ tiwa pẹ̀lú atọ́kùn ètò Asiwaju Olalekan Akanji ikọ̀ Ademeto ọmọ bàbá níjẹ̀ẹ́ Ògbómọ̀ṣọ́. Ìdásílẹ̀ ẹgbẹ́ man pẹ̀lú ìdùnnú àtayọ̀ àti ìfòfẹ́rẹ̀ ní gbogbo àwọn tí wọ́n ní oore ọ̀fẹ́ láti máa tò àpótí kan sí méjì jọ kí wọ́n máa ti fi ohùn sórí afẹ́fẹ́ káwọn èèyàn sì máa jó nípa orin. Ṣùgbọ́n nígbà tí wọ́n wá rò pé àwọn tó nǹkan ló ń kọrin, àwa kan là ń kọ́, bóyá àwọn kan tó ń gẹrígẹrí, àwọn bábà tàbí àwọn tán kàn mú sẹ́mi ìmọ̀ tán kàn wò nífẹ̀ẹ́ sí àti máa gbọ́ orin, òun ni wọ́n kàn nígbà ẹ jẹ́ ká máa fi òjòǹdorin sórí afẹ́fẹ́ káwọn èèyàn máa gbọ́, kán máa fi gbádùn, kí wọ́n sì máa ta àwọn orin. Ibi tí ẹgbẹ́ man ti jáde òun nìyẹn. Nígbà tí ẹgbẹ́ yìí tí wọ́n sì ìfilọ́lẹ̀ ẹ̀ ní ọdún 1988 pẹ̀lú èrò kan pé ká gbé àṣà Yorùbá ká gbé ga, ká mú ìgbòòrò sí òde amúlùúdùn, káwa náà dẹ̀ ti ara ẹ̀ rí nǹkan kan sí àpò ara wa láti fi bọ́ ẹbí wa. Àwọn èròǹgbà mẹ́ta yìí òun ló ṣe atọ́kùn ìfilọ́lẹ̀ àti ìdásílẹ̀ ẹgbẹ́ tí wọ́n ń pè ní Music Advertisement Association of Nigeria. Bí mo sọ fún yín ṣáájú pé ẹgbẹ́ man ẹgbẹ́ tó gbòòrò ni, tí ó kẹnu, tó kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a lè pè ní orílẹ̀-èdè, àdásílẹ̀
amúlùúdùn nípa èdè àti àṣà Yorùbá. Lóòótọ́ tá bá kúrò látọdún 1988 tí wọ́n ti dá ẹgbẹ́ ọ̀hún sílẹ̀ ní ìpínlẹ̀ Èkó ní agbègbè Agége títí di àwọn àsìkò kan, ẹgbẹ́ ọ̀hún lọ bí ó ṣe fẹ́ pẹ̀lú bí àwọn tó ń darí ẹ̀ lákòókò bí wọ́n ṣe ṣe àwọn àkọsílẹ̀ gbà yẹn. Nígbà tó tó gbèdéke àkókò kan, gbogbo nǹkan ló máa ń lákọsílẹ̀. Wọ́n ṣe òfin, wọ́n ṣe àwọn ètò láti fi orúkọ ẹgbẹ́ MAN sílẹ̀ pẹ̀lú ìbámu àti àsopọ̀ pẹ̀lú òfin tó gbé orílẹ̀-èdè Nàìjíríà dúró. Ẹgbẹ́ ọ̀hún jẹ́ tẹ́wọ́gbà, ìjọba àpapọ̀ sì fi òǹtẹ̀ lù ẹgbẹ́ tí wọ́n ń pè ní ẹgbẹ́ MAN. Ọkùnrin tó wọ pẹ̀lú obìnrin o. Àwọn máa ní ìgbàlejò. Àìgbọ́mọ̀ ànábì àdúlẹ̀ká. Àìgbọ́mọ̀ ànábì àdúlẹ̀ká. Àìgbọ́mọ̀ ànábì àdúlẹ̀ká o. Àìgbọ́mọ̀ ànábì àdúlẹ̀ká. Ọmọ tó kú ikú má ṣàárẹ̀ o. Àìgbọ́mọ̀ ànábì àdúlẹ̀ká. Ìbànújẹ́ má fi rẹ̀ mí láró. 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 Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi pátá, gbogbo wa la ní fi ìbànújẹ́, la ní fi ìròbìnújẹ́ gbé ọwọ́ ọmọ wa sí. Ìbànújẹ́ ò ní jẹ́ tiwa láṣẹ Èdùmàrè. Nígbà sọ nípa ẹgbẹ́ MAN, ẹgbẹ́ tó kẹ̀yìn, ọ̀rọ̀ tó níye, tó lókìkí, tó ní rúdurùdu àti òṣèlú nínú, òní tá à sọ nípa ẹgbẹ́ MAN. A ti sọ bí wọ́n ṣe dá ẹgbẹ́ MAN sílẹ̀, a sọ bí òṣèlú ẹgbẹ́ MAN ṣe ń lọ, ṣùgbọ́n láì ní fi àkókò ṣòfò àdánu dúró lórí sísọ nípa ẹgbẹ́ tá à ń pè ní Music Advertisement Association of Nigeria, ẹgbẹ́ MAN. Tí n bá sọ nípa ẹgbẹ́ MAN, n tí mo rí ni mò ń sọ, nǹkan tí mo mọ̀ tí mo sì ṣe ìwádìí lé lórí, nǹkan tó wà nípa àfonífojì ikú àti ìyè pẹ̀lú àwọn ìrírí tí a ti là kọjá nípa ẹgbẹ́ MAN àtàwọn ìwádìí tá à ń ṣe. Ìdúnkokò ti pọ̀ lábẹ́nú, má sọ báyìí, má sọ báyìí, tó bá sọ báyìí ibi tó àbá ẹdẹ ni o ti rí ní tó ti ṣẹlẹ̀ síwájú, nǹkan kan kì í ti ṣe kíní kan ṣùgbọ́n ibi tó le là ń bá a kọ ni. Ní tí mò ń sọ nípa ẹgbẹ́ Music Advertisement Association of Nigeria, ó ti wà ní àfonífojì ikú àti ìyè fún èmi tí mo dúró tí mò ń sọ̀rọ̀ lọ́jọ́ tèmi. Torí ẹ̀ mo fi sọ fún yín pé ìrírí òun àgbà nǹkan tá à ń ṣe. Nígbà sọ nípa ẹ̀ lọ́jọ́ tèmi, níta ti là kọjá, ogun tá a ti jà nípa pé ajẹ́lẹ́yìn ojú àánú, aṣọ̀túnṣòsì má bàbí kan jẹ́, gbọ́ ti tibí gbọ́ ti tọ̀, parí aáwọ̀ tó wà láàrin ọ̀tún àti tòsì. Kò sí nǹkan míì tán fẹ́ torí ẹ̀ mẹ́mìí wa lọ, ṣùgbọ́n Ọlọ́run ju ẹ̀dá lọ nípa ẹgbẹ́ MAN. Tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, màá tẹ̀síwájú nípa ìrírí mi pẹ̀lú ẹgbẹ́ Music Advertisement Association of Nigeria àtàwọn alákòóso tí wọ́n ń ṣèjọba nínú ẹgbẹ́ MAN. Ìgbà yẹn lẹ́tọ̀ọ́ mọ̀ nǹkan tí mò ń sọ, pé èèyàn ìnìkà ìkàlẹ̀ èèyàn. Gbé sókè.
gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa bọ̀ láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ tó ẹ jẹ́ ká sọ tiwa pẹ̀lú atọ́kùn ètò Asiwaju Olalekan Akanji kọ́ Ademeto ọmọ bàbá níjẹ̀rú Ògbómọ̀ṣọ́ lẹ́ẹ̀tì mọ̀ pé pàtàkì tí orin tẹ́ ń gbọ́ lábẹ́lẹ̀ ó ní í ṣe pẹ̀lú àlejò tí à ń mú bọ̀ wá fún yín lọ́jọ́ ti tòní. À ń ṣe àwọn nǹkan wọ̀nyí láti fi sàmì oṣù alápọ̀nlé oṣù àwẹ̀ Ramadan tí a wà pẹ̀lú ẹ̀ tá a gbà lọ́wọ́lọ́wọ́. Oṣù yúẹ̀sẹ̀ oṣù tí ó ju igba oṣù lọ, oṣù àpọ́nlé, oṣù ẹ̀yẹ, oṣù tí gbogbo nǹkan tó jẹ́ ẹ̀ṣẹ̀ tó ń wà nínú dè tó olóṣù àwẹ̀ Ramadan. Àlejò mi ti wà pẹ̀lú mi nínú ilé agodo lẹ́nìí. Ó ní àfáà wa Afeez Abiola tí gbogbo èèyàn mọ̀ sí authentic. Kí ni ìtumọ̀ authentic? Ń tà pé ní ojúlówó. Bó ló ṣe dàpọ̀ mọ́ orin ẹ̀sìn Islam? Bó la kọrin yìí ṣe yan orin ẹ̀sìn ní ààyò? Kí ni àwọn òrèrè ẹ̀? Kí ni nǹkan tí ó ti forí là kọjá? Kí ni nǹkan tó ń mú bọ̀ wá? Àti kí ni nǹkan tó ń gan gbá lè rí gbọ̀ngàn ló ń lọ? Ẹ gbọ́ pípọ̀ lọ́rọ̀. Wọ́n ní ẹnu oníkàn la ti ń gbọ́ pọ̀n. Ẹnu àlejò wa lẹ́tì gbọ́ gbogbo ètò yìí. Ó yá, ẹ jẹ́ á lọ sílé agodo láti forin gbé àlejò wa wọlé. Ọlọ́run mi, àdúrà mi, Ọlọ́run mi, wá mi ní lọ́kàn balẹ̀ o, Ọlọ́run ọ̀run wá gbé mi ga. Ìwọ lọ́ba tó láyé, ìwọ lọ́ba tó lọ́run, ìwọ lọ́ba tó lọ́run gbogbo. Kábíyèsí Ọlọ́run mi, kábíyèsí Ọlọ́run mi, ìwọ ni ọba tó dá wa. Àdúrà mi, Ọlọ́run mi, àdúrà mi, Ọlọ́run mi, wá mi ní lọ́kàn balẹ̀ o, Ọlọ́run ọ̀run wá gbé mi ga. Ọlọ́run ọba tó láyé, dábàdà òkú gbàdúrà mi, ìwọ lọ́ba tó ní kọ́kọ́rọ́. Ilé mi lọ́wọ́ Olúwa mi, má ṣe bọ́ta kó má sọ dànù. Ọlọ́run ọ̀run wá gbé mi ga. Gbàdúrà mi, Ọlọ́run mi, gbàdúrà mi, Ọlọ́run mi, wá fi mí lọ́kàn balẹ̀ o, Ọlọ́run ọ̀run wá gbé mi ga. Tó àlejò wa náà láti fojú ẹ̀ léde fún yín báyìí. Afeez Abiola Authentic la ó wà nínú ilé agodo wa lọ́jọ́ tèmi tí ṣe ọjọ́ ìsinmi ọjọ́ Sunday ọjọ́ kejì nínú oṣù kẹrin ọdún 2023 lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa. Ẹ jẹ́ ká sọ tiwa torí pé àwọn kan wà níwájú, àwọn kan wà láàrin ìlú tí wọ́n ń sọ tiwọn lọ́wọ́lọ́wọ́. Tó Afeez Abiola Authentic, àwa náà fẹ́ sọ tiwa lọ́jọ́ tèmi lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa. Tó fún àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wo ètò wa fún ọjọ́ tèmi láti pàdé àlejò wa fún ìgbà àkọ́kọ́ tí ẹ fẹ́ mọ̀ nípa ẹ̀, ẹ bá wa dárúkọ yín kí ẹ sọ nípa bí ẹ ṣe lò ìgbésí ayé títí di sáà tá a wà yìí. Ó ti ń ṣẹlẹ̀ náà rè é, àní bẹ́ẹ̀ náà ni wọ́n ń pariwo. Èmi náà ni ọmọ yín, ẹni tẹ́tí ń wò látọjọ́ tó ti pẹ́. Abiola Abdulaziz lórúkọ tèmi, Sẹ́ríkì Wákà lórúkọ tèmi, ọmọ Rọ́ṣídì lọ́hún sọ èmi ni. Abdulaziz tẹ́fẹ́ gbọ́ o, àwa ni ṣe báwa náà lẹ́rìí ẹ̀, àwa ni lórí ètò lẹ́ni ẹ jẹ́ ká sọ tiwa. Abdulaziz lọ́gbé wá o, àwa. Abdulaziz lórúkọ mi, Rasheed lórúkọ bàbá tó bí mi lọ́mọ, Abiola Authentic, Sẹ́ríkì Wákà gbogbo ìlú mìíràn pátápátá ẹ̀rọ lórúkọ. Tó Afeez Abiola Sẹ́ríkì Wákà ti kéèyàn tó lè pe Sẹ́ríkì yóò níbi tó bá nǹkan dé. Àwọn tó ń wò wá nínú ilé wọ́n fẹ́ mọ̀ nípa yín, nípa
ètò ẹ̀kọ́ ìmúyangàn ládùúgbò títí tó fi dórí pé kí ni ẹgbà lérò tẹ́ fi bọ́ sí di orin kíkọ. Mo dúpẹ́ lọ́wọ́ atọ́kùn ètò wa, bẹ́ẹ̀ ni mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin aráalé tí ẹ̀ ń wò wá pátápátá. Orin àbímọ́ ni. Mi ò lérò pé mo fẹ́ kọrin because ó wù mí láti jẹ́ ìkan nínú àwọn tí wọ́n máa ń ṣe oníṣòwò, ló wù mí gangan. Àmọ́ ìyá tó bí mi lọ́mọ jẹ́ oníwákà, wọ́n máa ń dá wákà nulẹ̀ káàkiri, wákà sàràtù. Mo wá máa ń ní interest sí wákà wọn yẹn, tó bá ti ń ṣe wákà lọ, tó bá ti ń dá wákà, mo máa ń listen, mo máa ń gbọ́. Lọ́jọ́ kan bàbá kan tó jẹ́ bàbá fún aládùúgbò wá ń joyè àdínì, ó wá sọ pé kí mọ́mì mi wá dá wákà. Mọ́mì mi wá dá wákà ní ọjọ́ yẹn. Ọmọ kékeré kan náà wá jáde, òun náà wá dá wákà. Ìyá mi wá tì mí pé ó yẹ kí ìwọ náà kó tiẹ̀ ti lè máa kọ, mo ṣáà máa ń kọ lójú ẹ̀. Bẹ́ẹ̀mi náà ṣe dá wákà yẹn yẹn, wákà tèmi wá dá nígbà yẹn, ó wá jẹ́ nǹkan tó yẹ pé àwọn bàbá yẹn àtàwọn ṣífì máàmù àtàwọn àfáà tó wà bẹ́ẹ̀, ó wá gbà á ju tàwọn tí wọ́n ti ń ṣe bọ̀ láti ẹ̀nà ni mo wá ọ̀gá kínní ọ̀nà ni o, èèyàn gbọ́dọ̀ fi sí ilẹ̀. Láti ìgbà yẹn ni iṣẹ́ orin ti bẹ̀rẹ̀. Ìgbà yẹn a wà nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó ń jẹ́ primary school, torí a sì kéré gan gbà yẹn gan. Later àìtí ní agbára láti máa gbé lọ, a lọ sí secondary school. Nígbà tí a lọ sí tí a wà ní secondary school, ó tó gbà tí mo wà ní SS3 ni mo wá sọ pé mo ṣe rẹ́kọ̀dù alákọ̀ọ́kọ́, ìyẹn gbàdúrà mi ní 2010. Lẹ́yìn náà a tún ti gbèrò, à ń ṣe orin lọ lóríṣiríṣi. A dẹ̀ lọ sí iléèwé, a lọ yunifásitì, mo lọ sí Federal Polytechnic Ọ̀fà. Bẹ́ẹ̀ mo dẹ̀ ṣe àwọn course lóríṣiríṣi lórí ìlànà pé mo fẹ́ jẹ́ kan gbòógì nínú olórin. Ní díẹ̀ nípa mi lórí ọ̀rọ̀ ẹ̀kọ́, òun náà nìyẹn. Ọmọ Federal Polytechnic Ọ̀fà òun ni mí. Tó Yorùbá ní okùn kì í gùn títí kó má níbi tá a ti fà wá. A ti gbọ́ pé ọ̀kan pàtàkì nínú àwọn akẹ́kọ̀ọ́ olùṣe Ọ̀fà Federal Polytechnic ní Afeez Abiola. Ìlú wo ni wọ́n ti bí i? Ọmọ ewu olódò ọba ní ọmọ Àtẹnigbọ́lá. Ìlú oníkùúrà ní ìlú tiwa. Tó bá ń sọ̀rọ̀ Ọ̀ṣun tí wọ́n ti pè wo, wọ́n ti pè lu ọmọ Aláàjì Rọ́ṣídì Bíọ́lá ní Ìwó. Olódò ọba ní mí o. Ìlú kábíyèsí ọba wa ní, ìlú ọba wa Rashidi mi. Àní kábíyèsí ń kọ́ ọba wa Olúwo ti ìlú Ìwó. Ìlú ọmọ Rọ́ṣídì lẹ́gbọ́n yẹn Ìwó. Ìwó ni ìlú tí a ti bí Abdulhafiz ní ọmọ ní ìlú Ọ̀ṣun. Tó bí ẹ ṣe ń gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti mọ̀ àtẹ̀yìn náà pé láríbi kan ní ìlú kan ní ọmọ Èkó ní ọmọ àfáà Afeez Abiola ti sọ pé ọmọ Ìwó olódò ọba ló jẹ́. Tó kínní kan ni àwọn àgbà máa sọ wọ́n ní pòpò òun lápẹ̀rẹ̀, àgbójúsùn àbí ìfiléde ọmọ níbà. Ta ni gangan ni ẹ fi ṣe àfojúsùn nídìí iṣẹ́ orin pé lágbájá ẹ̀rìn mo fẹ́ ṣiṣẹ́ nídìí orin yìí kémi náà lè dàgbà kí n lè tó kí n lè jù lọ. Tí kò pàápàá ni ikú dóró, ikú ò máa yípa ni kó má mú nǹkan kan dání. Ẹni tí mo fojú sùn ní ṣèbẹ́ ni náà tó tóbi mi.
Alhaji Waheed Arijo Amiru Shuara àwọn ni mo kọ́ àkọ́ṣe orin látara wọn torí tí bàbá bá ń kọrin a máa ń rí point a máa ń rí àwọn fàásà tó jẹ́ wípé ó máa ń jẹ́ ká mọ̀ wípé ẹ̀kọ́ ń bẹ nínú orin ẹ̀kọ́ yẹn tó wá tí bàbá máa fi ń kọ́ wa yẹn òun gangan ni mo fi máa ń sọ wípé ọmọ Alhaji Arijo ni mí even àwọn gọgọgọgọ fúnra wọn wọ́n fà mí sókè wípé ọmọ mi lélẹ̀ ló ṣe jẹ́ pé nínú àwọn orúkọ mi ọmọ Arijo wà ń bẹ Alhaji Waheed Arijo àwọn gangan ni ẹni tí mo tẹ̀lé tí mo fi ara jọ gẹ́gẹ́ bí olórin tí mo dẹ̀ kẹ́kọ̀ọ́ orin láti ara wọn. tó bí nínú àwọn ìbéèrè tó wà nílẹ̀ ni pé láti ìgbà tẹ́tí ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ yóò ti tó mélòó báyìí àti pé èwo lẹ kí ni nǹkan tẹ́ tún fẹ́ fún àwọn olólùfẹ́ yín lásìkò. Ìgbà tí mo ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ mo ṣe gbàdúrà mi ẹlẹ́ẹ̀kejì mo ṣe ta ló ń jọba lọ a ṣe kàyéfì ọ̀rọ̀ yẹn ṣáájú gbàdúrà mi lábẹ́ bàbá wa icon ìyẹn ní ìgbà yẹn tó jẹ́ pé even ìyá ti ẹ̀pọ̀ lórí rẹ́kọ̀dù yẹn ìyẹn ò ṣe é sọ rárá ìyá pọ̀ lórí ẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ náà Ọlọ́run fún wa ní rẹ́kọ̀dù yẹn ṣe èyí tí ó ń bọ̀ lọ́nà báyìí à ń pe orúkọ ẹ̀ ní aláṣẹ ń bọ̀ but ó máa wá jẹ́ double album ohun tó fi máa jẹ́ double album ni pé nínú aláṣẹ yẹn náà ọmọ oko ó tún jẹ́ rẹ́kọ̀dù kan náà tó tún bọ̀ ní ẹ̀yìn ẹ̀ nínú ọmọ oko yẹn ni mo ti sọ pé ìkìlọ̀ ni mo tẹ̀lé ló jẹ́ ń ṣe jẹ́jẹ́ lọ́jọ́ tí mo kẹ́rù kúrò lábàwá pé mo lọ sí gbòòrò mo kú lábúlé ìwà mi ò tí ìbá tara ìlú ló jẹ́ kí wọ́n pè mí lọ́mọ oko ìkìlọ̀ ni mo tẹ̀lé ló jẹ́ ń sálàmọ́ ibi tí mo ń lọ ohun mo kọjú mọ́ ìwà tí wọ́n ń hu ìyẹn níbẹ̀ yẹn o kò ìbá tèmi mú ló jẹ́ kí n padà o ṣèrí kéyìn wá ka Abdul Hafiz ọwọ́ ń béèrè lọ́wọ́ mi wípé kí ló dé mo ní ìwà tí wọ́n ń hu lábàáyé o lọ́ṣẹ́ ń pè mí lọ́mọ oko kìlọ̀ ni mo tẹ̀lé ló jẹ́ ń ṣe jẹ́jẹ́ o bẹ́ẹ̀ ni èyí tó ń bọ̀ ní ọ̀nà òun nìyẹn. tó ẹ jẹ́ kí àdàtọ̀ díẹ̀ ká gbọ́ nípa rẹ́kọ̀dù tí àfáwà Afeez Abiola Authentic tó ṣe. Ni mo ṣe ń ké pé Ọlọ́run ọ̀run wáyé mi ga ọ̀yà. Gbàdúrà mi Ọlọ́run mi, gbàdúrà mi Ọlọ́run mi, àbí mi lọ́kàn balẹ̀ Ọlọ́run ọ̀run wáyé mi ga. Ilé aláyọ̀ ń wù mí, kọ́lé fún mi àwòṣì bíra, Ọlọ́run ọba tó láyé. Àwọn ẹgbẹ́ mi ń lọ sí Mẹ́ka, ṣé mi lálàjì àríbídésí, má jẹ́ mo ṣì láyé mi. Má ṣe jẹ́ kọ́mọ mi yọkùn, má ṣe jẹ́ kọ́ta rómi sí mi. Ọlọ́run ṣe mí láláyọ̀ ìwọ nìyàn bá tó dáwà. Gbàdúrà mi Ọlọ́run mi, gbàdúrà mi Ọlọ́run mi, wàmí mi lọ́kàn balẹ̀ Ọlọ́run ọ̀run wá gbé mi ga. Gbogbo alásàlẹ̀ tu ẹ̀sùn mọ́ bí kẹwàá tẹ́tí gbọ́ ẹ̀mí sóde. Dàmú ìyàtẹ̀lẹ̀ kì máa ń ní àìsùn wà ní ìdìmọ̀. Pẹ̀lú àsàlẹ̀ tu ṣe kókó fún gbogbo múmi náà láti sọ fún Adéwálé láti tún fi yan ẹyàn Ọlọ́run. Àsàlẹ̀ tu dá àbúrà àtúnú bẹ̀rù ọ̀nà bá wa. Ìlà kọ́dúnlé alásàlẹ̀ tu ọ̀ láyìnlá ńlá. Gbàdúrà mi Ọlọ́run mi. àdúrà wa ni pé kí Olódùmarè gbóhùn wa kó gbóhùn àgbàṣe kó gbàdúrà wa gbogbo àdúrà tá a bá ń gbà sọ́ba òkè
gbogbo ẹ̀ lọ́lọ́run yóò fàṣẹ sí. Afeez Abiola Authentic lálejò wa lọ́jọ́ tèmi lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa. Ẹ jẹ́ ká sọ tiwa lórí ìkànnì OJB TV Yorùbá pẹ̀lú atọ́kùn ètò wa Asiwaju Olalekan Akanji Ademeto ọmọ bàbá níjẹ̀rọ Ògbómọ̀ṣọ́. Ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé àwọn orin tẹ́ máa ń kọ yìí kí ni àwọn ibo lẹ ti máa ń ká sọ pé ibo ni inspiration yẹn ṣe máa ń jáde wá. Ọlọ́run ni ọba tó ń fúnyàn ní inspiration music. Ìgbà míì wà a máa sùn ojú àlá orin máa wá, tó bá wá gbé wá àsìkò yẹn a gbọ́dọ̀ ẹni tó bá jẹ́ olórin ó gbọ́dọ̀ máa ní bírò lẹ́gbẹ̀ẹ́ tàbí kó ní fóònù ẹ̀ láti fi rìkọ́dù nǹkan tí ó gbé wá láti ojú orin yẹn. Lẹ́yìn náà ìgbà míì wà tẹ́kọ̀ọ́ ẹ máa rí nǹkan tó ń ṣẹlẹ̀ níta, kíní yìí ó máa kọ́ni lọ́gbọ́n o. Olórin ó tún gbọ́dọ̀ tún súnmọ́ àwọn àgbààgbà torí gbogbo òwe kọ́ lèèyàn lè mọ̀. Àgbà míì lè pòwe kan káwọ́ ká òwe tí bàbá yẹn dẹ̀ pa yìí tá a bá tún lò ní mísíkì báyìí á tún fún wa ní mọ ẹ̀kọ́ nítorí a gbọ́dọ̀ máa ṣa ọgbọ́n nínú ọgbọ́n ni kí àwọn èèyàn lè mọ nǹkan tí a fẹ́ sọ síta fáráyé kọ́ lè máa tẹ́tí gbọ́ pé evergreen òun ni. Ìyẹn ni pé nípa ìmísí àti àṣà pẹ̀lú òǹṣe ilẹ̀ Yorùbá ni nǹkan tí ó jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀tẹ̀ pé àgbáwo nílé lórí. Pé Yorùbá máa ń sọ pé òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ báyìí náà lẹṣin òwe. Bọ́rọ̀ bá ti sọ̀rọ̀ dandan ni ká fi òwe wá. Bí a ṣe ń sọ nípa orin, ǹjẹ́ inú ṣé amọ̀pá gbogbo nǹkan ti di ayé olóyìnbó, ṣé ojú tẹ̀ ti là abẹ́ ẹgbẹ́ wo ni ẹ ní àṣepọ̀ pẹ̀lú ẹ̀? Ẹgbẹ́ ti pọ̀ gan. A ní Eastman, a ní Peaceman. Ibà àwọn kan náà tún wà tó yẹ pé oríṣiríṣi káàkiri ẹgbẹ́ àwọn olórin. Àmọ́ ọmọ Peaceman ni mí. Àdáyanrí gbogbo ẹ̀ pátápátá mo wá jẹ́ ọmọ ẹgbẹ́ man. Torí pé láìsí man àti Peaceman o àti Eastman o kò sí nǹkan kan nínú àwọn méjèèjì. Torí pé under man òun ni àwa méjèèjì, ẹgbẹ́ méjèèjì tí wọ́n mọ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ olórin Islam tó wà under man ni gbogbo ẹgbẹ́ wà torí ẹ̀kọ́ mọ́ man. Ṣé pé ẹ̀ka àwọn orin àti ẹni òde bàbá ìyàwó lòdù àbí nǹkan yàtọ̀ sí pé ẹgbẹ́ tí ó ní àṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ man ẹgbẹ́ Eastman. Bẹ́ẹ̀ Ṣòwò dájú pé ká sọ pé àwọn ẹgbẹ́ tó ní àkójọpọ̀ pẹ̀lú ẹgbẹ́ music advertisement tó wáyé pé mo rí pé ọ̀kan pàtàkì ní ọmọ ẹgbẹ́ man ẹ̀jẹ̀ ìbánibéèrè tí máa béèrè lórí ètò àti lórí abala tá a ti kọ́kọ́ là síwájú. Ṣùgbọ́n níbẹ̀ yìí à ń kọrin àti rẹ́kọ̀dù ó yàtọ̀ sí pé àti eré ìta gbangba níbi àwọn ayẹyẹ lọ́tùn lósì lè má lọ sí òde ìta gbangba bóyá oníyàwó ṣèyàwó onílé sílé àbí òde òkú àgbà bóyá ayẹyẹ ní ìlú ìṣe pẹ̀lú ìta gbangba. ohun tí ó rọ̀ mí lọ́rùn jù òun ni kí n ṣeré ní patí, kí n wà lóde, kí n kí àwọn èèyàn, even táwọn èèyàn bá fẹ́ kí mi ẹlẹ́mìí àní pé wọ́n mọ̀rọ̀ ṣídì lẹ́ńbọ̀yẹ̀ òkè Abíọ́lá òun ṣe kí n wá kalẹ̀ bọ́yọ̀ o. Bóyá mo fẹ́ kí yín nísìn inú mi máa dùn wípé mo fẹ́ kí bàbá mi Ademeto kí wọ́n sọ pé Olalekan Ademeto
ọmọ wọn l'Ógbómọ̀ṣọ́ ni bàbá mi ní ṣe bẹ́yìn náà là ń fẹ́ o ṣe báwa náà lọ ń fẹ́ wà wọ́n wá sọ pé Afeez lọ fẹ́ o ẹ̀jẹ̀ ká kọrin ṣe bẹ́yìn náà lẹ́rìí ẹ̀yìn kan ní láìpù yẹn ó rọrùn láti ṣe torí òun gbogbo ni ó máa ń wú mi lórí jù pé ẹ tẹ̀ jẹ́ kí n báwọn èèyàn ṣeré kí n rí rúkọ náà torí láìpù kò kí n ṣe orin tí wàá kọ̀ọ̀kan tí wàá le jù ó fẹ́ báwọn èèyàn ṣeré ni ó fẹ́ sọ̀rọ̀ ni ó fẹ́ bá wọn dọ̀wẹ́kẹ̀ ni ó fẹ́ múnú wọn dùn ni òun ló rọrùn jù. sọdẹ́ tó túmọ̀ sí pé eré ìta gbangba ni ó jẹ́ àwọn nǹkan tí ẹ nífẹ̀ẹ́ sí jù lọ fún àǹfààní àwọn tó bá ń wò pé Afeez Abiola Authentic láti bá sọ̀rọ̀ mo fẹ́ kó wá ṣe eré ìta gbangba fún mi ẹ bá wa dárúkọ àwọn ibi tí wọ́n lè rí ní tí wọ́n lè wá yín sí bóyá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àbáwọn ìtàkùn ayélujára káàkiri. wọ́n lè wá mi sí orí Facebook ní Afeez Abiola at facebook.com wọ́n lè wá mi sí ibẹ̀ wọ́n dẹ̀ lè wá mi sórí orí email theauthenticmediaconcept.com wọ́n lè wá mi sí orí email bẹ́ẹ̀ náà láti orí nọ́mbà mi wọ́n lè wá mi sórí 08020700656 20700-656 wọ́n lè wá mi sí orí nọ́mbà yẹn tí ọba fẹ́ pè mí fún eré tí ẹ bá dẹ̀ rí gbogbo ẹ̀ pé tẹ́ bá ti kàn sí ètò ẹ jẹ́ ká sọ títí wá ó jẹ̀bi ọmọ àwa Abiola jáde. tó Afeez sọ bí ẹ̀sìn bẹ̀rẹ̀ wọn bóyá ẹ ní eré ìta gbangba kan lọ́tún lósì fẹ́ kí wọ́n wá dà yín lára yá lórí à ń bọ̀ lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa pẹ̀lú Afeez Abiola Authentic lọ́jọ́ ti tèmi. Afeez Abiola Authentic làwùjọ wà lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa. Ǹjẹ́ mo fẹ́ béèrè kí ni àjọṣepọ̀ ẹ̀yin tí ẹjọ́ ń kọrin? A gbọ́ pé ẹgbẹ́ àwọn olórin ìkan ní Isman ìkan ní Hikman. Kí ni àjọṣepọ̀ yín pẹ̀lú àwọn ẹgbẹ́ lọ́tùn lósì? Bóyá ẹgbẹ́ ti tèmi lélẹ̀ ẹ tó wà nílé ẹgbẹ́ kò gbọdọ̀ bá ẹgbẹ́ kejì ṣe ẹgbẹ́ tó wà nílé bí kò gbọdọ̀ bá ti ké ṣe. Kí ni àjọṣepọ̀ tó wà láàrin gbogbo ẹ̀yin tí ẹjọ́ ń pọ̀? Àjọṣepọ̀ tó wà láàrin wa ó pọ̀ gan. A lè jọmọ ẹgbẹ́ kan náà a lè má jọmọ ẹgbẹ́ kan náà àmọ́ kinní kan ti fà wá papọ̀ ìfẹ́ ni. Ibùn kò ń ṣe orin Islam lásán látòrí Fullman gospel tó fi dórí àwọn jùjú ìyẹn goman tó fi dórí Bisman àti Isman gbogbo wa jọ ń ṣe pọ̀ láti gbà pé ọmọ ìyá ni wá táàbà tí ẹ̀fẹ́ jọ ṣe pọ̀ àwọn bàbá tó forin sí wa lẹ́nu gan wọ́n ti ní ká jọ máa ṣe pẹ̀lú ìfẹ́ yẹn la fi ń ṣe. Ìfẹ́ lóhun gbogbo àbí nígbà tí àgbà ọ̀jẹ̀ kí Ọlọ́run bá wa fọ̀rọ̀ kí Alhaji Sikiru Ayinde Barrister tó gbọ́ pé ló ní yàrá kó tó kú ó gba 20 boys 20 girls nífẹ̀ẹ́ bá ti wà àjọṣe àwọn àgbẹ̀
látàárọ̀ Sẹ́ríkí wákà Sẹ́ríkí wákà kí ni nǹkan tó bí Sẹ́ríkí wákà yìí. Gbàdúrà mi Ọlọ́run mi wá fi mí lọ́kàn balẹ̀ Ọlọ́run tèmi wá gbé mi ga Ọlọ́run tàwa wá gbé wa ga ó yá Ọlọ́run tẹ̀yìn gan wá gbé wa ga. Ohun tó bí Sẹ́ríkí wákà ni orin yẹn gangan ni first album mi ni but ìgbà tí mo ṣe orin yẹn jáde wákà ni àwọn àfáà gbà lọ́tún àwọn àfáà gbà lósì àwọn ọba ìlú gbogbo wọn gbọ́ ọmọ kékeré pẹ̀lú nǹkan tó gbé jáde yìí báwo ló ṣe jẹ́ ọwọ́ abẹ́ ṣe program kan ní mẹ́rán gbà yẹn ọ̀hún invite mi wá àṣọlórin mo kọrin bí mo ṣe kọrin tán tí mo bọ́lẹ̀ ní orí stage lọ́ba sọ kò tí ì tán o kí ló tún kù ọba gbé àwọ̀dù yìí lé mi lọ́wọ́ pé àfi ẹ̀jẹ̀ Sẹ́ríkí wákà gbogbo mi. Ibi tí Sẹ́ríkí wákà ti jẹ yọ náà ni gbogbo wa ti gbọ́ lórí ètò Ẹ Jẹ́ Ká Sọ Tiwa. Bá a ṣe ń sọ tiwa lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn kan náà wà nìkan tí wọ́n sọ tiwa lọ́wọ́ tí wọ́n lọ́wọ́ tó à ń sọ tiwa lọ́wọ́ pẹ̀lú Afeez Abiola Authentic lórí ètò Ẹ Jẹ́ Ká Sọ Tiwa. Ẹ Jẹ́ Ká Sọ Tiwa lórí ìkànnì OJBTV Yorùbá. Ó ń sọ pé tí ẹ bá fẹ́ gbádùn àwọn ètò tá a ti ṣe síwájú àwọn àkálẹ̀ wa àtàwọn ọ̀ràn lóríṣiríṣi nípa òde amúlùdùn àtàwọn ìsọfúnni gbogbo ẹ lè kàn sí wa lórí YouTube OJBTV Yorùbá lórí YouTube tàbí kí ẹ lọ mọ láìkí péjì wa lórí Facebook OJBTV Yorùbá page níbẹ̀ lẹ ti máa jẹ̀gbádùn àwọn àkálẹ̀ pẹ̀lú àwọn ètò ọlọ́kan ọ̀jọ̀kan nípa àròyìn ní o eré ìdárayá òde amúlùdùn pẹ̀lú ètò kan tá a sọ fún yín pé ó ń bọ̀ lọ́nà aláyọnusọ. Kí ni aláyọnusọ dá lé lórí? Aláyọnusọ ń bẹ nínú ilé yín o ó ń bẹ nínú yàrá yín gbogbo nǹkan tẹ̀ ń sọ ní kọ̀kọ̀ tí ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ ní gbangba gbogbo ẹ̀ ní ètò aláyọnusọ yóò máa tú sí gbangba fáráyé tó lè tó túmọ̀ sí pé kò sí nǹkan ẹ mọ̀ sí nǹkan mọ̀jẹ̀ àgbọ̀ o torí gbogbo nǹkan tá a bá ti ṣe ní kọ̀kọ̀ dandan ni kí ó bọ̀ wá sí gbangba níjọ́ kan látàrí èyí la fi ṣètò aláyọnusọ lórí ìkànnì OJBTV Yorùbá. Afeez Abiola Authentic láti jọ wà lórí ètò Ẹ Jẹ́ Ká Sọ Tiwa láti fi ọ̀sẹ̀ tó lé díẹ̀ sẹ́yìn. Ǹjẹ́ ká tó fi àdàgbé ètò dènìrọ̀ síbì kan kí ni àmọ̀ràn tẹni fáwọn ọ̀dọ́ àti gbogbo àwọn tá a jọ wà láwùjọ pẹ̀lú àwọn tí ó jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí nípa àsìkò oṣù Ramadan tí a wà? Ìmọ̀ràn tí màá gba àwa ọ̀dọ́ ní pé kí a ṣe jẹ́jẹ́ nínú àwọn ọ̀dọ́ òun lèmi náà wà ká ṣe jẹ́jẹ́ ká má ṣe nǹkan tí Ọlọ́run ò fọwọ́ sí ká ṣe má ṣe ohun tó jẹ́ wípé ọwọ́ mi ò tó màá fi gọ̀ǹgọ̀ fà á nítorí tí ò bá bí wá lénìí á padà bí wá lọ́la o ká ṣe jẹ́jẹ́. Àwẹ̀ ẹlẹ́sìn Islam ní àpapọ̀ Ọlọ́run bá kó gba àwẹ̀ wa ní ìbádà fún wa gbogbo ohun tá a béèrè fún Ọlọ́run bá kó ṣe ní ìrọ̀rùn fún wa kó má jẹ́ kí aburú kó jẹ́ títí wa ọmọdé àtàgbàlagbà ẹ jẹ́ ká rọra ṣe nítorí pé ohun tí a bá ṣe lénìí ọ̀rọ̀ ìtàn òun ni lọ́la kí ayé kó má mú wa o kí ìbànújẹ́ kó má mú wa kí ìdùnnú kó jẹ́ títí wa lọ́lá àwọn ẹni Ọlọ́run. Ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa ẹ tún máa gbìyànjú láti máa bá wa sọ̀rọ̀ òtítọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ń bẹ níta tó jẹ́ wípé aburú ó ti ń bẹ pẹ̀lú wọn tí àdẹ̀gbàdúrà kí aburú kó ṣe àwa ọ̀dọ́. Ẹ tún gbìyànjú ẹ má dákẹ́ lọ́rọ̀ àwa ọ̀dọ́ mọ́ kẹ́ ẹ máa bá wa sọ̀rọ̀ kí a lè rí ọjọ́ ọ̀la wa ká lè rí ṣe ní dáadáa.
Ọlọ́run á gbàdúrà wa o. Àti mùsùlùmí àti kírísítẹ́nì àní rí aburú, ìdùnnú òun ló máa jẹ́ tẹ̀lé. tó ìdùnnú ni fún gbogbo wa lọ́jọ́kọ́jọ́ àti nígbà gbogbo. Lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa la wà lọ́jọ́ tòní pẹ̀lú Afeez Abiola Authentic Sẹ́ríkí wákà fún gbogbo ìlú Mẹ́ran lápapọ̀. tó bí a ṣe máa dágbére lórí ètò lọ́jọ́ tèmi lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa. Mo dúpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tó wà nílé agodo pẹ̀lú mi lọ́jọ́ tèmi. Pàtàkì inú àwọn àlejò wa tí ò lè fojú hàn sórí afẹ́fẹ́ ó ní Adéwálé Abẹ́fẹ́ tí ó bá wa kọ́wọ́ rìn lórí ètò lọ́jọ́ tèmi. Ọmọ mi pàtàkì náà wà níbí báyìí, Ayọ̀mídé Khalid Ọmọọlá tó gbogbo wa lájọ ṣètò lọ́jọ́ tèmi o. Mo ń dágbére fún yín lọ́jọ́ tèmi pé à ń lọ lọ́jọ́ yìí, à nílò lọ ẹja tó dé ní omi tí ò dé sálẹ̀ ìlú, tó lọ ní ìlú tí ò dé sálẹ̀ omi, à nílò lọ kọ̀ǹkọ̀ tí ò dé sálẹ̀ odò. Bó bá dìbò yí ọjọ́ mẹ́jọ àtẹ̀mí àtẹ̀yìn pẹ̀lú àlejò tuntun tí ó mọ̀ bá wa dá sí ètò ẹ jẹ́ ká sọ tiwa lájọmọ́ pàdé. Màmá sọ fún yín pé orúkọ mi Asiwaju Olalekan Akanji ìkọ́ Ademeto ọmọ bàbá níjẹ̀rọ Ògbómọ̀ṣọ́. Tó títí ọjọ́ mẹ́jọ ire o, Oòduà àgbẹ̀yìn yóò gbé ìran mi láṣẹ Èdùmàrè.